Ọlọpaa ti mú ẹni tó ní àwọn ajá tó pa ọmọ oṣù márùn lọ́sùn. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun Yẹmisí Ọ̀pálọlá ti sọ pé àwọn ti mú ọkùnrin kan tó ní àwọn ajá òyìnbó méjì tí wọ́n pa ọmọ oṣù márùn ní ìlú Ọ̀ṣun. Ọjọ́rú ọ̀sẹ̀ yìí ni ìṣẹ̀lẹ̀ búburú náà ṣẹlẹ̀ ní Zone E Unity Estate lágbègbè Hallelujah ní ìlú Ọ̀ṣun ní nǹkan bíi aago 3 ọ̀sán. Obìnrin kan, Nafisat Muideen, la gbọ́ pé ó gbé ọmọ rẹ̀ ọmọ oṣù márùn pọ̀n lásìkò tó fẹ́ lọ ra oògùn òsì fún un, ṣùgbọ́n bí ó ṣe dé ẹ̀gbẹ́ ilé kan ni àwọn ajá òyìnbó méjì náà fò jáde láti inú fẹ́ǹsì. Wọ́n fa ọmọ yọ lẹ́yìn rẹ̀, wọ́n sì bẹ̀rẹ̀ sí ní fa ọmọ náà mọ́ ara wọn lẹ́nu títí ó fi gbẹ́mìí mì. Gbogbo ìgbìyànjú obìnrin yìí láti gba ọmọ rẹ̀ lọ́wọ́ wọn ló já sí pàbó nítorí kò sí ẹnikẹ́ni láyìíká láti ràn lọ́wọ́. Bó ṣe ń súnmọ́ wọn ni wọ́n ń ṣe léṣe. A gbọ́ pé lẹ́yìn ìṣẹ́jú díẹ̀ làwọn èèyàn dé, ṣùgbọ́n kò sí ẹni tí ó lè súnmọ́ àwọn ajá yìí tí wọ́n fi pa ọmọdébìnrin náà. Àwọn ará àdúgbò sì gbé ìyá rẹ̀ lọ sí ilé ìwòsàn fún ìtọ́jú. Gẹ́gẹ́ bí àwọn tí wọ́n ń gbé lágbègbè náà ṣe wí, ẹ̀ẹ̀kọ̀kan ni àwọn tí wọ́n ń gbé ilé náà máa ń wálé, kò sì sí ẹni tó mọ̀ pé wọn kò dé àwọn ajá òyìnbó náà mọ́lẹ̀. Àmọ́ ṣá, Ọ̀pálọlá ti jẹ́ kó di mímọ̀ pé àwọn ti rí ẹni tó ní ajá náà, ẹni tí a gbọ́ pé ìlú Iléṣà ló ń gbé, mú. Ó sì ṣèlérí pé gbogbo ìwádìí tí ó bá yẹ làwọn yóò ṣe lórí ìṣẹ̀lẹ̀ náà. Medinat Adesoye ló ń jábọ̀ ròyìn fún Etí Ọba TV.